Ìkúnlẹ abiyamọ o. Àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga ifásitì Nassarawa kan pàdé ikú wọn níbi ìjàgbùdù láti rí gbà nínú oúnjẹ ọ̀fẹ́ tíjọba ìpínlẹ̀ Nassarawa fẹ́ pín fún wọn. Ó mà ṣe o. Ọ̀rọ̀ náà dìbò lọ yà mí lọ́jọ́ 22 oṣù kẹta nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ kò lè dúró de gómìnà Abdullahi Sule ti ìpínlẹ̀ Nassarawa mọ́ láti gba ìrẹsì kìlógíráàmù 2.5 pẹ̀lú owó ìrànwọ́ ẹlẹ́gbẹ̀rún 5 náírà tí ìjọba ìpínlẹ̀ náà fẹ́ pín fún wọn láti dínkù nínú wàhálà ìróúnjẹjẹ tó gbòde kan. Ọlọ́run ó gbà wá. Àwọn akẹ́kọ̀ọ́bìnrin méjì ló gbẹ̀mí mì nígbà tí kò dín ní 23 akẹ́kọ̀ọ́ mìíràn tó tún wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Ìṣẹ̀lẹ̀ tó yanilẹ́nu tó tún gbomi lójú ẹni yìí ló ṣẹlẹ̀ nígbà tí ọ̀rọ̀ dìbò lọ yà á mi níbi tí olúkálùkù ti ń gbé ń tó wù àbí èyí tí agbára rẹ̀ bá ká nínú bí wọ́n ṣe lé oúnjẹ náà kalẹ̀. Àṣé kì í ṣe gbogbo gbègbè téèyàn bá gbọ́ ilèyàn bá wọn gbé. Ìbá má ṣe bẹ́ẹ̀ ni àwọn tó ṣaláìsí lè má ti lọ bẹ́ẹ̀ làwọn tó farapa náà lè má lùgbàdì ìṣẹ̀lẹ̀ burúkú yìí. Àmọ́ ṣá kí Elédùà ó bá wa ṣe ikú ní ìsinmi fún àwọn tó ti lọ ó sì bá wa tu òbí ará àti ọ̀rẹ́ tí wọ́n fi sílẹ̀ nínú. Bẹ́ẹ̀ kó bá wa dá àlàáfíà pípé padà fún àwọn tó ní ìfarapa. Ọba tó láyé dákun wá gbà wá lọ́wọ́ ìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà kí o sì fi ìgbà rọ ẹnì kọ̀ọ̀kan wa lọ́rùn káyé bá wọn tò káàkiri nítorí àtijẹ.